Kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Orun sisi Ori irin ni èyí. Orun sisi ti ojoojúmọ́ tí olùdarí ìjọ ìràpadà olùṣọ́ àgùntàn iye Adeboye kọ. Èní ni ọjọ́ Aiku 25 oṣù kejì ọdún 2024. Àkọlé orun sisi ti òní ni ìpè sí ìsọdipúpọ̀. Àkọ́sórí wa ta rí nínú ìwé Àìsáyà orí 54 ẹsẹ̀ 2 tó kà báyìí wípé sọ ibi àgọ́ rẹ di gbígbòòrò, sì jẹ́ kí wọ́n na aṣọ títà ibùgbé rẹ jáde. Má ṣe dá sí i, sọ okùn rẹ di gígùn kí o sì mú èèkàn rẹ le. Èèyàn gba ìpè Ọlọ́run, bẹ̀rẹ̀ sí ní rìn nínú ìpè náà. Nígbà tí wọ́n bá sì ní ìrírí àṣeyọrí kékeré, wọn yóò gbà pé èyí tó dára jùlọ tí wọ́n lè ṣe nìyẹn. Ìyẹn kọ́ ni iṣẹ́ tí Jésù gbé fún wa nígbà tí ó ń kúrò ní ayé. Ó ní kí a mú ìrere lọ láti Jerúsálẹ́mù agbègbè rẹ̀ sí Jùdíà, Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Iṣẹ́ àwọn àpọ́stólì orí 1 ẹsẹ̀ 8. Ọlọ́run nífẹ̀ẹ́ sí ìsọdipúpọ̀ ipa rẹ̀ káàkiri àgbáyé. Má ṣe dúró títí ìwọ yóò fi jèrè gbogbo àgbáyé fún Kristi. Kí o kò dín ńlá lásán. Bíbélì sọ pé ó ń lọ síwájú sí i. Jẹ́nẹ́sísì orí 26 ẹsẹ̀ 12 ti dé 13. Pọ́ọ̀lù àpọ́stólì sọ pé òun ń tẹ̀síwájú nígbà gbogbo. Nínú Fílípì orí 3 ẹsẹ̀ 13 ti dé 14, ó ní, ará, èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ ná, ṣùgbọ́n ohun kan yìí ni èmi ń ṣe. Èmi ń gbàgbé ohun kan tí ó wà lẹ́yìn, mo sì ń nàgà wo àwọn nǹkan tó wà níwájú. Èmi ń lépa láti dé òpin eré ìje ni fún èrè ìpè gíga Ọlọ́run nínú Kristi Jésù. Ká ní mo ti tẹ́tí sí àwọn ènìyàn tó ń sọ pé mo ti dé ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, ipa tí ìjọ ìràpadà ní lónìí kò ní ṣẹlẹ̀. Olùṣọ́ àgùntàn Adeboye ni wọ́n ń sọ̀rọ̀ níbí. Mo máa ń sọ fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ẹ ṣé, mi ò tilẹ̀ bẹ̀rẹ̀ rárá. Mo rántí ní 30 ọdún ó lé nígbà tí ẹnìkan wọ inú ọ́fíìsì mi wá ní àkókò ìgbà tí mò ń gbààwẹ̀ fún 40 ọjọ́. Ó rí mi tí ó ti rẹ̀ mí tí mo sì ń sùn síbẹ̀ nítorí mi ò tíì jẹun fún ọ̀sẹ̀. Lónìí, kí ni o tún wà tí ò ń da ara rẹ láàmú tó yìí? Gbọ̀ngàn rẹ ló tóbi jù ní ilẹ̀ adúláwọ̀. Kí ni o tún fẹ́? Wá wò ó, ká ní pé mo ti gbọ́ irú ẹni bẹ́ẹ̀, bóyá ìwọ ìbá má tilẹ̀ gbọ́ nípa Adeboye lónìí. Kì í ṣe kí o sọ ipa rẹ ní àgbáyé nìkan ni di púpọ̀, ṣùgbọ́n kí ó jẹ́ ìmọ̀ ẹni tí ó rán ọ di púpọ̀. Agbára tí o fi dé ibi tí o wà lónìí kò tó láti gbé ọ lọ sí ìpele tó kàn. Ti fi ìwé pe gbogbo ẹni tí òǹgbẹ ń gbẹ láti wọlé tọ̀ òun wá kí ó sì mú un lọ́dọ̀ òun. Ó tún tẹ̀síwájú láti sọ pé tí ẹni náà bá tún gbàgbọ́ nínú òun, odò omi ìyè yóò máa sàn nínú rẹ̀. Jòhánù orí 7 ẹsẹ̀ 17 dé 18. O nílò láti máa mu lọ́dọ̀ rẹ̀ tí o bá fẹ́ máa di púpọ̀ sí i. Bí o bá ṣe ń jinlẹ̀ sí i nínú Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò lè fi àkóso lé ọ lọ́wọ́ sí i. Kókó ìṣe: má ṣe dúró lórí ìpele àṣeyọrí kankan. Túbọ̀ máa tẹ̀síwájú títí ìwọ yóò fi jèrè gbogbo ayé fún Kristi. Ka Àìsáyà orí 54 ẹsẹ̀ 2 títí dé 3.
Bíbélì ní ọdún kan, Deuteronomy orí 12 títí dé 15. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Orun sisi Ori irin ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Orun sisi Ori irin lórí ayélujára, yálà WhatsApp ni tàbí Telegram, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Orun sisi sí 080254246 kí ẹnìkan kó ké hallelujah.